pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń kanlẹ̀kùn gbàngbàn táwọn olùdíje tó fẹ́ di gómìnà tí wọ́n ń sáré kiri. Olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Aṣíwájú Bọ́lá Oyèbámíjí ó mà ti ṣe ìpàdé pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ọmọ bíbí ìlú Òkùkù tó sì jẹ́ pé nǹkan tí wọ́n sọ nínú ìpàdé náà àti àwọn tí wọ́n fẹnu kò sí ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìlànà wa fún yín nínú ìròyìn tí a fẹ́ gbé jáde yìí. Ẹ rántí pé ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyún the 15th of August 2026 ó ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni yóò wáyé tó sì jẹ́ pé pẹ̀lú báwọn olùdíje tó fẹ́ díje nínú ìdìbò náà bó ṣe tó bíi 10 ṣùgbọ́n àwọn olùdíje bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ni wọ́n lẹ́nu tó sì jẹ́ pé ọ̀kan láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà èlò ti dájú pé yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni àkọ́kọ́ ló fẹsẹ̀ múlẹ̀ jù òun ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke tí ó fẹ́ ṣe sáà kejì nínú ẹgbẹ́ òṣèlú Accord Party. Ẹni kejì náà ni Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tó ti jẹ́ kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tí olùdíje tó ń jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ẹni kẹta sì ni abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ìyún the Speaker of Ọ̀ṣun State House of Assembly Honourable Najim Abdulsalam tí òun jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Ṣá o pẹ̀lú bí ètò ìdìbò náà bó ṣe ti ń gbóná janjan tí àwọn olùdíje tó sì ti bẹ̀rẹ̀ polongo tó lóko alùpùpù wọn sọ tó fẹ́ ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì tún ti ń takò ara wọn. Níṣe ni Aṣíwájú Bọ́lá Oyèbámíjí inú máa gba ìlú Òkùkù lọ ní ilé ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá láti lọ́ọ́ bá a ṣèpàdé. Ẹ rántí pé ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá tó ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2003 sọdún 2010 òun náà ó jẹ́ ògúnná gbòǹgbò lára àwọn olóṣèlú tó lẹ́nu ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí ló sì jẹ́ kí àwọn olóṣèlú kan máa lọ sọ́dọ̀ ẹ̀ náà láti béèrè fún àtìlẹ́yìn àti òǹtẹ̀. Eléyìí náà sì ni Aṣíwájú Bọ́lá Oyèbámíjí ló bá lọ sí ọ̀dọ̀ bàbá tí ó ṣẹ̀ṣẹ̀ lé ní 70 ọdún náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Bọ́lá Oyèbámíjí ó gbé súnmọ́ Oyèlọ́lá wípé kó ṣàtìlẹ́yìn fóun láti díje du ipò gómìnà ní oṣù kẹjọ kó sì pa gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà láṣẹ láti ṣe àtìlẹ́yìn fóun. Bẹ́ẹ̀ la gbọ́ pé Bọ́lá Oyèbámíjí ó ṣèlérí ìfẹ̀mí ìmoore hàn tí Oyèlọ́lá bó bá lè ṣe àtìlẹ́yìn tóun sì di gómìnà. Mo tilẹ̀ jẹ́ pé wọ́n ní Oyèlọ́lá ó ṣe bí àgbà dáadáa ó kí Oyèbámíjí káàbọ̀ dáadáa ṣùgbọ́n àwọn tó súnmọ́ Oyèlọ́lá tó ń fàṣírí ìdè tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ wọn jẹ́ kó di mímọ̀ pé Oyèlọ́lá kò ṣe ìlérí rẹpẹtẹ kan fún Oyèbámíjí pé òun yóò ṣe àtìlẹ́yìn fún un bí kò ṣe pé wọn ló kàn gbàdúrà fún un pé yóò ṣàṣeyọrí lẹ́nu nǹkan tí ó ń lé ṣùgbọ́n tí wọ́n ní kò ṣe ìlérí fún un pé bóyá òun lòun yóò ṣàtìlẹ́yìn fún nítorí wọ́n ní ẹ̀yìn gómìnà Adémọ́lá Adeleke ẹni bàbá náà ìlú wà.